الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Adúpẹ́ f'Olúwa Ọba wa, àlékún kí Ọlọ́run àti ìgẹ̀ ọmọ abọ́gá wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ náà ìwàdákùn jẹ́ ọkárí gbogbo àwọn ará ilé, gbogbo àwọn sàhábì Ànábì, wà lórí gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá wọn náà tí ó fi dìjọ́ al-qiyāmah. Olúwa bẹ̀ ọ́ lákùnmọ́ yọ ẹnìkan wá òun ojú olórí rẹ̀ yìí o. Allahumma amin. Gẹ́gẹ́ bí àdéhùn, a máa ṣe ìbéèrè àti dáhùn bọ́lọ́mbá ti fún wa lágbára má kó tó di pé àsìkò sínú wọlé. Bóòlẹ̀ àrẹ́ǹjẹ Uthman tí wọ́n máa náwọ́ ní àbí ẹ̀tọ́ bá ní béèrè àwọn obìnrin kọ́. Anyone? Nah. Náà, ta ló ní ìbéèrè? Tí ó bá tí sí béèrè, kò rí bẹ́ẹ̀ lójú ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọjọ́ tó ń kálukọ́ wà, mọ́sálásí lọ wà ní, inú ilé ara rẹ̀ lọ wà ní, máa yan náfílà, máa ṣàdúà, Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. Ẹ dákun ẹ jẹ́ á gbọ́ forí ara wa. Laylatul Qadri à ń tẹ káàdì, ìjọba ìjọ Laylatul Qadri wa, àfáà tí ó ṣe wá sí ní kò yé sára ń tàn Nábì fi jíṣẹ́ nìyẹn o sallallahu alaihi wasallam. Ẹ dákun ó ti ń kásẹ̀ lẹ̀ àmọ́ sì tún kù náà. Gbogbo yọ bá kú ẹjá lọ mójútó, kò sí tẹ́yìn ọfà gidi ṣe ń bí ọ̀rọ̀ ẹ̀sìn o. A rò pé ó rí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀. Síbi Ànábì ti gbé gbá wá sí kalẹ̀ bí wọ́n wá ń pè èèyàn pé ọjọ́ Laylatul Qadri wà ní Laylatul Qadri òru ni àdúà, náfílà, qira'atul Qur'an. Bí wọ́n nìkan lọ wà nínú ilé rẹ̀, bí mọ́sálásí lọ bá wà, èyí tàbí Nábì ẹ̀kọ́ wa lọ sallallahu alayhi wa sallam. Bá sì ti máa wí sẹ́rí bẹ́yàn ọba ti tètè gbégidínà ṣẹ̀tọ́ ní bídíà níbi ẹ̀sìn, yóò padà wá wọ́yàn lọ bí tí ọba láká ìmọ̀ pẹ̀lú. Bẹ́yàn gan lè dájú ààrẹ látàyé wípé ṣé ẹ̀sìn náà sì lélẹ́yà àbójídé nǹkan mímọ́ àárọ̀. Àwa bá débi pé Laylatul Qadri wọ́n tún wá ń ṣe lọ́sàn. Laylatul Qadri náà nù àbí Naharul Qadri. Ẹwà ara wọn míì tí wọ́n ní ọ̀sán, wọ́n làwọn ń ṣe láàárọ̀. Máa ṣe Laylatul Qadri láàárọ̀, máa ṣe Laylatul Qadri lọ́sàn. Ara wọn tí ń ṣe rọ̀lẹ́ pé tafsiru wa lọ́la, ọ̀la Laylatul Qadri láàfi ṣe tafsiru. Ẹgbẹ́ yóò gan common sense ó sọ fún wa pé àwálágbà kí ṣètọ́ ni ó fà wá débẹ̀ wọ́n. Laylatul Qadri òru Laylatul Qadri ó tún wá di gíní máa wà lọ́wọ́ Nàìjíríà. Naharul Qadri ọlọ́wọ́ yàwá ya mídíà ọ̀. Àmọ́tàwà náà jára wa gbà lọ́wọ́ ṣètọ́ ni wọ́n. Àkíyèsí kejì tí máa mú pè wá ọlọ́nkọ́ san lẹ́san dáadáa lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ jákà yíyọ èyí náà ó tó gẹ́ bí àwọn àfá wọ́n ń ké iná ọ̀yà ti gbọ́. A lè tún ẹ̀sìn Ìsìláàmù bẹ̀rẹ̀ ní generation ti wáyé lójú ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ń gbọ́ ọ̀rọ̀ kan zàkó owó ọ̀sàlàyé rẹ̀ fún wọn. Sàká kíní owó Ànábì ó gbàgbé kó pé sàká tó ń jẹ iná ẹ máa fowó yọ. Zakatul fitri oúnjẹ làá fi yọ. Gbogbo ǹdẹ́yàn bá wá ń wí pé ìmáàmù kan wí báyìí, wọ́n láàfá kan náà wí báyìí,
Ànábì lọ́lọ́run rán sí ọ sallallahu alayhi wa sallam. Àkíyèsí méjèèjì yìí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àgbà mú dáadáa. Zakatul fitri oúnjẹ l'Ànábì ní àbíyọ́ sallallahu alayhi wa sallam. Àwọn aláìní náà ní abágbà tán wọ́n lọ tà ní kọ̀ọ̀kan ìwọ mọ́ o. Ẹ̀yin náà sì máa fún wọn ní opportunity tí wọ́n fi máa rí ta. Sẹ́mọ̀ tí ń bà nígbè kójú kan náà lẹ́ ń gbé lọ. Nígbà bá ti wá di àpò bóòdì ọ̀sẹ̀ níta, Ànábì sì ní ẹ fún wọn ní tí ó tó wọn jẹ. Zakatul fitri ṣe ń tẹ̀yàn fi ṣẹ́tọ̀ àfá rẹ̀ o. Ẹ lọ gbé fún ìmáàmù, ẹ lọ gbé fún àfá. Bọ́bá fẹ́ mú àfá ní tírélà rẹ̀ sì kan lọ́tọ̀, èyí wọn tọ̀ ẹ̀bùn nù. Àmọ́ àwọn tọ́lọ̀ ní ẹ fún Zakatul fitri bá àfá ò bá qualify mọ́ fún o. Sẹ́mẹ̀ntọ́ qualify kọ́ gba Zakatul fitri. Ọ̀lẹ́ni tí wọ́n ní tí wọ́n jẹ́ ọdún ìbẹ́lọ́run rẹ̀ fúnra mi àti gbogbo àfá kọ́dà ìbẹ́lọ́run rẹ̀ báwọn ọmọ kéwú náà. Torí bá ti ń ṣe yìí Zakatul fitri káwá máa rọ sójú kan ọmọ á di pé àpò ganlẹ̀ ẹ̀wá ni wọ́n ń tà bó wọn ṣe ní tà wọn ò lè jẹ́ náà. Ẹjá fèsì méjèèjì ọlọ́wọ́ sàmànáwà àmọ́ o ìmáàmù tí kọ̀bá ní tí wọ́n jẹ lé lọ́jọ́ ọdún ẹ̀fún o ọlẹ́tọ̀ sí o ìmáàmù tó bá ti lẹ́tọ̀ sí ẹ̀bùn ló kù àwọn ìmáàmù náà nídìí ẹ̀bùn ìmáàmù ẹjọ́ jẹ́ pé sàárà nìkan yọ́ máa ṣàwọn àlfáà ẹ máa dìídì gbé ẹ̀bùn fún wọn mo ti rẹ́ ní ó ti bùn mí ní ìrẹsì àpò méjì nínú àwẹ̀ ṣé sàká níyọ ohun àbí ń bùn mí lẹ́bùn wọ́n láà sì kò jákè èdè orí náà kò ti jẹ́nu ọlọ́wọ́ sàmàdà wà ó. Naam, assalamu alaikum warahmatullahi Alaikum assalam. Hayyakumullah. Ìbéèrè mi ní ṣe pẹ̀lú ọjà tí èyàn bá ń rà tí èyàn ń tàn tà. So ó ní ṣe pé èyàn ti ra ọjà kan síwájú. So èyàn wá ń tà lọ́wọ́. Ìwé tí ìtàtán kò tó di pé price ẹ̀ wá rise. So ní pé kíni? Price ẹ̀ ó rise. Okay. So ṣé ó tọ́ kéèyàn máa tà ní iye tí wọ́n ń tà lọ́wọ́ tí ìṣe iye tí èèyàn ń tà nígbà tí èèyàn rà tẹ́lẹ̀? Ọ̀dá, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Ìbéèrè oníbéèrè ni pé bí yẹn bá ra ọjà tó fi iye kan kún pé èrè tèmi ní lápèjúwe ọ̀rá nǹkan ní 50,000 ọ̀ǹtà ní 60,000 ọ̀fẹ́ jèrè 10,000 ọkàn wá gbọ́ lójijì pé ilẹ̀ ń ta kíní yìí máa ti bí 70,000 lọ́jà 50 ni wọ́n sì rà. Ìbéèrè ni pé ìjọ lè wá jápọ̀ fún price jẹ́ náà pé èrè 10 náà lọ jẹ àmọ́ kó di 80,000 nígbà pé tí wọ́n ń tà á nù nísìn mo rò pé béèrè 10 náà béèrè yẹn so clear nínú Islam ti rọrùn tó Islam ò fi gbèdéke sí èrè téèyàn lè jẹ kò sí ààlà pé èrè 10,000 ní ó jẹ èrè 5,000 ní ọjẹ́ èrè kọ́dá lójú ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan jèrè 100%. Bóò ló ti jẹ́ Ànábì sallallahu alaihi wasallam náà lọ ránṣẹ́ pé kó bá ń ra ẹran ó sì fún ní dínárì owó dínárì kan tó tó ra ẹran kan nígbàtí ó lọ tí ó dé ọjà lámàánà gẹ́gẹ́ bí àwọn sọ̀hábí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọgbẹ̀rún bá Ànábì ó tún fi dínárì kan lé Ànábì lọ́wọ́ ní ọlọ́ tọrọ ẹran mo fún ọ lówó pé ọ̀rá ni ó ní mo rà náà ni dínárì kan tí mo fún ọ náà ló tún dá padà yìí ó sì tún mẹ́ran wá ọlọ́lá láyé àlàyé rẹ̀ ni pé òun dé ọjà òun ra ẹran dínárì kan òun mú bọ́ ẹnìkan bá lóun fẹ́ ra irú ẹran tó ń wá gan-an ẹran pọ̀ lọ́jà onírèlé ìlú wà ní
òun bá sọ fún kójú wọn gbádùn pé bọ́bá rẹ̀ rẹ̀ yóò dínárù méjì ni o ọba kó dínárì méjì fún yà níwẹ̀ rẹ̀ gan lòun wá pàtó wọn sì ti gba dínárì méjì lọ́wọ́ rẹ̀ òun padà sínú ọjà òun mú dínárì kan míì nínú méjèèjì yìí òun fi ra ẹran míì lójó jẹ́ pé àtẹ̀ràn àti dínárù kó wá dé bàbá ní ká gbò èrè ló lọ jẹun how many percentage nínú 100% ọ̀rọ̀ nǹkan ní 10,000 lágbègbè ọ̀tà ní 20,000 ọ̀rọ̀ nǹkan 1 million ọ̀tà ní 2 million èyí ń jẹ́ àmọ̀ pé kò sí gbèdéke ẹnu tí o gbọ́dọ̀ sí òun lè ṣẹ̀rí àkàkalẹ̀ wọn qala nabiyyu sallallahu alayhi wa sallam man gashana falaysa minna gbogbo ẹ̀tọ́ bẹ́ẹ̀ tajà ò gbọ́dọ̀ tààyàn ò gbọ́dọ̀ parọ́ ò gbọ́dọ̀ pé sórí ẹran tí mo fẹ́ tà fún yìí tọba ìgbẹ̀rún tó máa fún wàrà rẹ̀ ní garawa méjì lẹ́ máa fún lọ́wọ́ o sì mọ̀ pé bóyá ni wọ́n fún ìgbà méjì bẹ́ẹ̀ torí yìí òun lòun fi wá dọ́gbù àbó tírípù owó haramu nìyẹn gbogbo tí ọba sí nínú tó fẹ́ tàtọ̀ lọ́wọ́ abẹ́ tó ṣe pé nítorí ẹ̀lẹ́nìyẹn fi owó kún gbogbo èrè tó bá jẹ torí yìí òun èèwọ̀ ní fún ọ ọ̀làwí máa kìlọ̀ fún gbogbo ẹ̀ tí ọba polówó ọjà òní advertisement tó bá wà excessive ó lè sọ ọjà di haramu àwọn kan máa wọ́n ti aṣọ tó ti dọ̀tí wọ́n wá ti bọnú ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n kàn fàyọ pé ẹ̀rí bó ti mọ́ ọ̀nà bá rò pé bẹ́ẹ̀ ni máa mọ́ ọ̀wọ́n wá ara yọ́ ma wá ti bọ́ lẹ́ẹ̀rẹ̀ ọ̀dá ọ̀ ẹ̀tàn ni ò ẹjá àwọn èèyàn ọmọ tí wọ́n fẹ́ rà bọ́bá wá tẹ́ wọn lọ́rùn tí ṣẹ̀rí àfẹ́ ni pé kọ́sà ti tẹ́yàn lọ́rùn ẹwà arákùnrin yìí òun lọ́mọ tó rí lára ẹran tó fi fẹ́ san ìlọ́po owó tóun náà mọ̀ kó lè ra ọ̀sánwó ẹran méjì fún ẹran ẹyọ kan tó tí ọba ti sí ẹ̀tàn bẹ́ẹ̀ bá aláìpé gbogbo iye tó bá wúyàn èèyàn lè ta ọjà rẹ̀ ló lè ta ọjà rẹ̀ ara tí ọ gbọ́dọ̀ sí kó ṣe pé nítorí ẹ̀ lọ́jà fi wọ́n Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní la yahtakiru illa al-khatir aw illa khatir ẹnìkan ní máa kó ọjà pamọ́ àbálásìsì ẹlẹ́sẹ̀ gbogbo ẹni tó bá create artificial scarcity wípé ẹ̀ ń ṣe meeting àbẹ́ ẹ̀ ṣe meeting náà ìwọ náà fún rẹ lọ́mọ pé ìwọ ní control product báyìí ń bẹ lọ́wọ́ ẹ̀ ọwá ní káwọn ọmọ mọ́ta gbogbo ẹ̀yìn lépo ẹ̀tì ilẹ̀kùn lépo a sì lépo ń táǹkì fẹ́ àlépo ẹ̀sìn máa ń tẹ́ ẹ̀fẹ́ ṣe pé ńgbà táwọn èèyàn bá rí mọ́ gbogbo ya bá pè é wọn ní choice wọn rà haramu nìyí gbogbo scarcity tó bá máa create tí nǹkan fi wọ́n táwọn èèyàn orí tí wọ́n ń dààmú tó fi wá di pé ọwá ní obìnrin báyìí èyí ń haramu àmọ́ tí gbogbo eléyìí ọ̀gá sí ń bẹ́ kò sáàlà fún èrè tí èèyàn lè jẹ́ o ìdáwà fi kún ni pé èwo lọ́wọ́ pé èèyàn jù kó jèrè tó pọ̀ ní àbíkọ́ jẹ níwọ̀nba gbogbo ẹ̀ náà lànàbí yanjú sallallahu alayhi wa sallam ànàbí ní rahimallahu imra'an samhan idha ba'a wa samhan idha ishtara wa samhan idha iqtada ànàbí lọ́lọ́ bá ń kẹ́ nìkan ta ló ń tọ̀hún ẹni tó ṣe pé bí ó bá rajà ìlẹ̀kùn ni bí ó bá tajà ìrọ̀rùn ni kọ́dà bẹ́yàn bá jẹ́ lówó tí ó sì lówó náà ìrọ̀rùn ni ànábì lọ́lọ́ bá kẹrù ẹni bẹ́ẹ̀ torí náà bí ó bá fẹ́ àdúrà ànábì máa tàyè lówó àmẹ́ni ó bá fẹ́ kíkẹ́ ó kún tiẹ̀ jẹ èrè níwọ̀nba tí ò ní ní àwọn èèyàn la ọwọ́ àbọ́sábẹ́ àdúrà ànábì pé rahimallahu abdan aw imra'an
samhan idha ba'a wa samhan idha shara wa samhan idha iqtada. Wọ́n máa yá mi gbogbo ń tẹ́yàn bá pa lówó tó jẹ lérè wọ́n gbà díẹ̀ náà ni ẹ̀rí kéèyàn ta ọwá tún gba àdúrà kún àdúrà ìmọ̀ Ànábì sallallahu alaihi wasallam èyí ń lọ dá o. Torí náà bàbá wo níta sọ̀kalẹ̀ pẹ̀lú béèrè wọ́n béèrè wọ́n tó ra nǹkan ní 50,000 tó sì mọ̀ péré 10,000 yìí náà ti tó ọ mọ́ torí pé ó ti di ẹ̀kan kọ wá gbé owó lé lọ́nà tí ó ní àwọn èèyàn láà bọ́ bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn pé mo fẹ́ kọ́ ọ̀rọ̀ wọn lọ́rùn kọ́dà bọ́ bá fi kún náà inú 60 ọ̀sọ́ di 65 èyí wọn ò tí pọ̀ lú bó sì lè máa tàn 60 tí tẹ́yìn ó náà tó alhamdulillah èyí wọn ni Ànábì rẹ̀kọ́mẹ́ndì sallallahu alayhi wa sallam wallahu ta'ala a'lam. Jazakumullahu khairan. Oníbèrè béèrè yìí pé ẹni tí òbí rẹ̀ bá ń yá owó èlé lápẹẹrẹ bóyá ọmọ tó wà nílé ìwé àwọn ayá owó ọmọ ẹ̀ tí wá gbọ́ nǹkan yìí ǹjẹ́ ó lè gba irú bẹ́ẹ̀ láti fi sanwó léwé àbí láti gbọ́ bùkátà rẹ̀? Ẹni tí òbí rẹ̀ ń ṣe nǹkan haramu ó lè gbówó èlé ó lè jẹ́ nǹkan míì ọlọ́mọdé ara burú bóbi yẹn bá ń ta ọtí inú owó yìí náà ni ó sì fi sponsor ti ẹ̀ dé lọ iléèwé. Kí ni ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà? Nínú ṣẹ̀ríà Islam ọ̀nà tó bá gbà lọ́wọ́ yàn ní máa júwe kí ni ìdájọ́ ẹ̀. Lòbíjọ́ jẹ́ pé owó ẹyọ kan nínú ṣẹ̀ríà ó lè jẹ́ halali fẹ́nìkan kó jẹ́ haramu fún ẹnìkan. Àpèjúwe tí ó fi yé yín àbí kakọ́ lọ kílẹ̀ rí rẹ̀ nínú ṣẹ̀ríà Islam. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lá Ànábì wọlé ńjọ́ kan Ànábì ní ìjẹ́ nǹkan kan bẹ ńlé ló ń jẹ wọ́n ní ò sí nǹkan kan o. Ànábì Ọlọ́run sallallahu alayhi wa sallam púpọ̀ gbàlà Ànábì máa wọlé tí ó pèsè oúnjẹ wà ńlẹ̀ sí nǹkan kan lé o. Ìyá wa Aisha lóṣù kan ní àwọn òní dáná èéfì òní rú nínú ilé àwọn sallallahu alaihi wasallam ẹni Ọlọ́run fẹ́ràn jùlọ. Torí náà gbogbo wọn tí wọ́n ń torí òkèlè torí oúnjẹ tí wọ́n ń gba ìsìláàmù wọn lọ́wọ́ ronú sí o. Ọlọ́run lè dán ìyàwó mẹ́jọ ba ìmánì rẹ jẹ́ o. Ànábì wa wọlé ńjọ́ tó wọlé yìí wọ́n ní ò sí nǹkan kan. Lẹ́sẹ̀kẹsẹ̀ yálà wa Aisha wa rántí ó ní illa lahman tusaddiqu bihi ala Barira. Òun rántí ẹran kan bẹ́ńlẹ̀ o àmẹ́ran sàárà lé o. Ẹran kíni? Ẹran sàárà wọ́n fi ṣe sàárà fún Barira. Barira yìí jẹ́ ẹrú ni lẹ́gbòrò Madina. Àmọ́rẹ́ ayò ìyálà wa Aisha first lady ń bá ẹrú ṣe ọ̀rẹ́ bá nẹ́bì tí rí làwọn ìyàwó rẹ̀ náà rí wọ́n mọ́ sábà kẹwọn kọ́sà lékún lọ́lọ́ rẹ̀ fún wọn. Ẹ wo gáàpù ni the best friend Aisha radiyallahu anha ní Barira. Ọ̀pọ̀lọpọ̀ àdíìsì lẹ́ máa rí pé Barira ní pé Aisha sí báyìí torí pé wọlé wọ̀dé ìyàlá wa Aisha. Kí ni mo sì pé Barira? Ẹrú ni ẹrú ẹni tí ò ní nǹkan kan ní táwọn èèyàn máa ṣe sàárà fún níbi tí wọ́n súnmọ́ra wọn dé bí wọ́n bá ṣe sàárà fún Barira òun náà lọ gun ọ̀rẹ́ rẹ̀ ìyálà wa Aisha pé tí wọ́n náà jẹ mẹ́ wọ́n ní ìyálà wa Aisha wá ifá Ànábì pé ọ̀rẹ́ wọn tí ń bẹ lè Barira ni wọ́n fi ṣe sàárà fún wa Ànábì ó sì ń jẹ sàárà bí ta fẹ́ lónìí sallallahu alaihi wasallam èèwọ̀ nífà Ànábì kan jẹ sàárà. Ànábì wa ní huwa laha sadaqa wa lana hadiyya. Huwa laha sadaqatun wa lana hadiyya. Ta ni wọ́n fi ṣe sàárà fún? Barira. Ṣé Barira ó tún ṣe sàárà fáwa náà? Ọlọ́mọdé àríná gàgà Barira ò gbọdọ̀ tún máa wá ṣe sàárà fáwa. Àmọ́ Barira lè bùn wá ní kíni lè bùn wá lẹ́bùn kọ́dẹ̀ ẹrú lè bùn olówó rẹ̀ kọ́dẹ̀ bùn lẹ́bùn.
ara fẹ́ tọ́lọ́run fẹ́ kó wà láàrin mùsùlùmí nìyẹn. Ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀bùn tí Bàrírà bá fún wa ẹ̀tọ́ ni. Sàárà tí wọ́n fi ṣe fún ta ní fún Bàrírà. Kí la fẹ́ lò ń bẹ̀ ẹran mélòó? Méjì àbí ẹyọkan? Ìdájọ́ mélòó? Ìdájọ́ méjì. Ẹran ẹyọkan ìdájọ́ mélòó? Ìdájọ́ méjì. Fún Bàrírà sàárà fàánàbí àtàwọn fámílì ẹ̀ sallallahu alayhi wa sallam kíni ẹ̀kọ́. Òun ló fi jẹ́ jẹ́ pé nínú ṣẹ̀ríà owó ẹyọ kan mo ló lè ní ìdájọ́ mélòó? Ìdájọ́ méjì. Ẹ wá jẹ má pẹ̀lú ètí mo ní bí tẹ́ran yóò bá yé owó yìí 1,000 naira note àbí 500 naira note. Ẹnìkan fààyọ lápò ẹnìkan gbò sùn tẹmọ̀kọ́ jálè mú that 1,000 naira note fẹ́ ni ọ fààyọ kíni haramu ọwá mú jáde tán ọba bọ́ta wọ́n ta búrẹ́dì olóhun fẹ́ ra búrẹ́dì oní 1,000 onímọ̀ ní o sì gbé búrẹ́dì fún the same 1,000 tó yọ ọ̀nì náà ló fi sanwó búrẹ́dì kan bí bá bí wọn náà nísìn kí ni ìdájọ́ 1,000 fún ọ̀tọ̀ ta búrẹ́dì halali tí ẹni halali owó ìkà iná sí àmọ́ náà tí ó gbà dọ́dọ̀ tí ẹ lọ́sọ́ di kíní ọ̀nà tó gbà dọ́dọ̀ tí ẹ lọ́sọ́ di kíní halali ẹnu bí tí owó 1,000 yìí ti lè di haramu fún ọ ni pé bọ́bá wọn ló gbọ́ ẹgbẹ́ wọn ló dúwe fún pé wọ́n ti sùn ẹ lọ yọ ọwá ní ọwá ara búrẹ́dì lọ́dọ̀ tí ẹ ní àmọ́tàlá rẹ o wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ọlọ́lẹ̀ gbọ́dọ̀ kún èèyàn níbi ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá ti kún bákan náà ní o but ordinarily wọ́n mọ́ bí ó ti rí 1,000 naira 1,000 naira tó jímù iná ló fi sanwó búrẹ́dì tí ẹ lọ́dọ̀ tí ẹ halali fóun haramu ojú ìlà fi wo ìbéèrè tí ọmọ ìyá wa ìbéèrè gbogbo ẹni ó nírú problem báyọ̀ ọlọ́mọ́sà yọyìn bẹ̀ ìtọ́ dáa ní kí ọ̀nà tí wọ́n yẹ sponsor yẹn ọmọ ní máa jẹ́ kí ẹ̀kọ́ náà lálùbáríkà bẹ́ẹ̀ Al-Imam Al-Bukhari tẹ́ máa gbó kọ rẹ̀ nìyà àwọn èèyàn wádìí débi pé kéwù jẹ́ ṣe lálùbáríkà tó báyìí wọ́n wá wo biography bàbá tó bí Imam Bukhari Imam Bukhari ní jẹ́ Muhammad ó kọ bàbá rẹ̀ ní kíni Ismail Muhammad ibn Ismail al-Bukhari àwọn èèyàn kó ti bàbá Imam Bukhari Ismail wípé nínú tí máa sọ lójú ayé rẹ̀ ni pé ma dakhala dirham haramin fi mali qatun njọ́ kí n ti ń ta kí n ti ń ra dirham bí kọ́bọ̀ haramu kan ọ̀wọ́ lówó lórí pé wọn mọ nǹkan míì tó ń lè fi jìtá lọ́dọ̀ Ọlọ́run àmọ́ lọ́nà pé yàn jẹ haramu dirham kan ló kéré jù ní haramu ọ̀wọ́ lówó lórí yẹn ni pé òun ò fi haramu tọ́ ọmọ àwọn àlùfáà ní bẹ́ẹ̀ bá ọlọ́ba lẹ́yìn orí owó aláàdé fi kọ́mọ àlùbáríkà máa wà ń bẹ̀ mo fi ní ọgbà ẹni ọba wà ní òṣòro yẹn ọlọ́mọsá àjọyé o ẹ̀yin náà wà múra ẹsẹ̀ wá sí fáwọn tó bí ẹni òbí rẹ̀ ń tọ́tí ẹni òbí rẹ̀ ń yáwó èlé sanwó èlé jáàjì owó èlé gbogbo ńlọ́lọ́ ń ṣe ní haramu tó bá fọ́ọ̀lù sí irú bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọ̀nà méjì ni iṣẹ́ jẹ́ àkọ́kọ́ ní kọ́ yọ̀rọ̀ kúrò lọ́rùn ara jẹ́ kọmọdé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ọmọdé àbíbà tí wọ́n náà ń sọpọ́tì tí wọ́n ń ṣe tí wọ́n mọ̀ pé kọ̀ dá ọ̀nà kejì ní fórí ààrẹ bàbá fẹ́ kí ẹ̀kọ́ rẹ̀ ọlá àlùbáríkà olúwe jẹ́ èèyàn gbé o kò lè jọra wọn o ẹni wọ́n fi haramu kọ́
àtẹni wọ́n fi gíní halali san school fees jẹ́ wọ́n náà kàn máa rí pé ẹjọ́ apply ní jẹ́ nìkan ní kọ́ ń bọ́ sí o lè ṣe ń tọ́fà ní olúwa níbi tí san kan o olúwa ìsàbòsí o bọ́bá tí wá gbìyànjú jẹ́ lọ́nà méjèèjì káwá bọ́ sórí ìdájọ́ ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì ní ọ̀gbọ́ àgbọ́yé ṣẹ̀ríà yìí àbí kò rí èèyàn ṣàlàyé fún wọ́n wà dá ní fátíwá pé mọ́wùlẹ̀ lọ́lé ìwé mọ́ bọ́bá ti ṣe pé owó haramu ní bàbá rẹ̀ ọmọ bí san school fees fún ọ fátíwá tí ọ̀dá ni fátíwá tí ò sí gíní ọ̀dá ní ti torí pé bí ṣẹ̀ríà ti là kalẹ̀ owó tí ó wọ́dọ̀ bàbá rẹ̀ lówó haramu fún bàbá rẹ̀ kíni bàbá rẹ̀ ní ó ní dandan ìwọ̀ ọ̀nàwó lé kíni ọ̀nàwó lé ọmọ rẹ̀ lórí lópin ìgbà tí wọ́n bá ti kún lórí ọ̀nà haramu ni tó sì tí lọ́nà míì tó fi kẹ́kọ̀ọ́ rẹ̀ àbí tó fi jẹun máa gba owó lọ́wọ́ bàbá rẹ̀ pé dandan ní kọ́nàwó lé ọ lórí títí tọ́lọ́run ó fi ṣe tí wọn náà fi lè wà independent of him sórí dọ́tọ̀ ọba tí wá lọ́nà kan kọ́lá bó ṣe bàtà lọ́mọ so ò gbọ́dọ̀ jẹ́ haramu mọ́ ò gbọ́dọ̀ gba owó tọmọ pọ́nà haramu ní bàbá rẹ̀ ti ń rí ọlọ́pìn ìgbà tí wọ́n bá ti lọ́nà míì tí wọ́n tọ̀ lọ́wọ́ sí pé ẹjọ́ ń sówó haramu lórí jẹ́ yán o bí ọ̀nà bá ń bá wọn jòkó ṣọ́ọ̀bù ẹjọ́ pawó ní o bọ́bá ẹgbẹ́ bàbá rẹ̀ ń pé wọn náà jókòó ibi wọn náà lè ájọ náwó ní ẹjọ́ pawó ní haramu lówó fún ẹ̀yin méjèèjì àmọ́bọ̀ bá participate in any way and tó tó gbìyànjú bágbára rẹ̀ bá ti mọ́ pé bàbá wọn ní iṣẹ́ tẹ̀ ń ṣe yóò ọlọ́wọ́ fẹ́ o kó lówó tẹ̀ ń fẹ́ mi gánà ìrọ́nà ní ẹni jẹ́ kí n gbá o insha Allah ta'ala kò burú tí wọ́n gba kò fi kọ́nfù kan fi owó bẹ́ẹ̀ san owó ilé ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú májẹ̀mú pé títí dìgbà tó fi ní ọ̀nà míì tí ò ní gbàwé ìmọ̀ wallahu ta'ala a'lam mọ́tò orí yìí ń kó nílé ẹ̀kọ́ tó ti yé náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam. Náà mo fẹ́ béèrè question nípa àwọn tí wọ́n máa ń ṣe fàyàwọ́ àwọn tó máa ń kó ọjà wọlé láti Kútọ̀nù wọ Nàìjíríà so ṣé iṣẹ́ tó dáa ni àbí iṣẹ́ tó yẹ pé kò dáa zakumullahu khair. àti dáhùn rẹ̀ nínú àwẹ̀ iná bọ́yàwó sí mẹ́gbà nígbà nìkan béèrè tí kò wọ́n ra mọ́tò auction àbí inú tí ṣẹ̀ríà Islam fàyè rẹ̀ gbà wá òun ni ká organize ara wa ní òtù rọ̀ wá lọ́wọ́ ìlú ni orílẹ̀-èdè lọ́jẹ́ ni state ni local government ni kájọ létò pé ìlú yọ ọba àrọ gbogbo wa lọ́rùn o ibi àwọn èèyàn máa páàkì mọ́tò sí ni o ìlú yọ ọba àrọ gbogbo wa lọ́rùn o ibi tá a fi ṣe tọ́ílẹ̀tì ní ẹnìkan gbọ́dọ̀ kan máa dá ìdọ̀tí àbí ẹ̀gbin síbi kan kó pé mi mọ nílẹ̀ ààrẹ náà ni pé kílè yóò kó wọnú ìlú wa ètò wo ni ọ wà ń bẹ̀ pé o lè kó nǹkan báyìí wọlé òun la fi ní tí wọ́n ń pè ní immigration services no àwọn immigration kan customs náà àwọn customs ní immigration lèèyàn tí ó wọlé customs ní ẹrù tí ó wọlé eléyìí ayé rẹ̀ ń bẹ́nu ṣẹ̀ríà London tí ṣẹ̀ríà pè ní al-maslaha ọlọ́jọ́ jẹ́ pé príncipù ṣẹ̀ríà príncipù ńláńlá nínú ṣẹ̀ríà ni pé tasarrufu ar-ra'i fi ar-ra'iyyati manutun bil maslaha tasarrufu ar-ra'i fi ar-ra'iyya manutun bil maslaha gbogbo stẹ́pù tí ẹni ó jó lórí ọba máa gbé
lórí àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ kọ́sá ti jẹ́ pé tí ó protect interest gbogbo wọn ni maslaha náà là ń pè ní kíni interest ṣẹ̀rí àfaramọ́ òfin ilẹ̀ bẹ́ẹ̀ tasarrufu ra'i manutun bi al-maslaha torí náà kẹ́nìkan máa béèrè pé mo ní wọ́n ti rí ẹ̀rí pé kéèyàn máa gba láìsẹ̀sì ó tó wa mọ́tò kò ní ìdí ẹ̀rí rẹ̀ ni pé kílù ọba rọrùn fún gbogbo wa ọmọ ma wá wa mọ́tò ọmọ ma bí gbáyàn ọmọ ma káwọn èèyàn lẹ́sẹ̀ ara maslaha ní ká ní àwọn kájọ́ ma tẹ́sì èèyàn pé ìwọ tó mọ́tò wa àti all other things tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn tasarrufu ra'i manutun bil maslaha nípa bẹ́ẹ̀ ìbéèrè ni pé ẹni tó fẹ́ kó ọjà wọlé èyí tí ó bá rìn lọ́nà òfin ìrùn kí wọ́n ń pè yíò ní fàyàwọ́ àbẹ́gbẹ́ yíò náà fàyàwọ́ ìtumọ̀ fàyàwọ́ náà ni pé ó fẹ́ dọ́gbọ́n kan dọ́gbọ́n tí ó padà pa èmi àti wọ́lá yọ́ dọ́gbọ́n kan tó bá wù ní kó wọlé àti tí ó lẹ́tọ̀ọ́ àti tí ó lẹ́tọ̀ọ́ yọ́ dọ́gbọ́n kan àwọn tíjọba fi sí bodè pé wọ́n máa sọ bí wọ́n bá kó nǹkan báyìí wọlé ẹgbàáyé báyìí ní orí rẹ̀ àwọn yóò lókù tí ó máa yọkùn tí ó máa bùn lówó olúwo sì fara mọ́ bribery bí tí wọ́n ma èèwọ̀ ni la'ana Allahu rashi wal murtashi mẹ́bí níbi ní ọlọ́nkọ́ máa bẹ́ ni ó bribe yàn àti ni ó gba bribe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó dáa ní ó wáyé látàrí fàyàwọ́ torí náà bàbá rí bẹ́ẹ̀ kò sí ìdájọ́ míì ló pé fàyàwọ́ náà di haramu ọ̀dà ní ṣẹ̀ríà pẹ̀lú analysis tí mo ṣe gbogbo ń tọ́ba pé wọ́n ṣètò rẹ̀ kọba àrọ̀ wá lọ́rùn yàtọ̀ fí èyí táwọn náà ṣe tí ó ṣe pé kọba àrọ̀ wá lọ́rùn o mo má gbéjú ìwá fún yín jò ní mo níjọba òpé ọmọ lọ sí ìsìrẹsì àwọn èèyàn ní ọjà tuntun àbọ́jọ́ ọba ẹni ọba ti ẹ̀yìn lẹ́dí wọn kọjá ń bòdè bọ́ọ̀bà gbà rẹ̀ sí wọ́n ní ọlọ́gbà níbo lọ́gbà ń bòdè ìjọba gan come out pé kọ̀lẹ́tọ̀ kẹ́nìkan wá òun rà rẹ̀ sí tiẹ̀ ọmọ bí wọ́n ti kó wá àwa lọ gbà ní inú ọjà irú èyí ń maslaha kéyàn àbẹ́yì tí wọ́n ní kéyàn kó wọlé ìgbàwé báyìí ó tó gbé wọlé mọ́tò ní ìrẹsì ní ẹ̀wà ní ìwọ̀n náà lọ gbàrúgbẹ̀mù bí ọ̀bá gbà á ìṣe bẹ́ẹ̀ kọ́dà nù ṣẹ̀ríà haramu Allahu ta'ala a'lam. Jazakumullahu khairan, sir. Wa iyyakum. Now, the next question is, can someone observe Salatul Tasbih, and what is the Islamic ruling on it? Salatul Tasbih ìyẹn ni pé ìrun kan tí náfílà kan tó yàtọ̀ sí náfílà bá ti kí gbogbo ohun tó kọ́mọ̀ tẹ́mì rẹ̀ máa ní ẹ̀mẹ́mẹ́ pé èyàn ó dúró láwọn àgbà kan bá tún wà ń rùkú yóò tún máa kí àwọn kankan. Salatul Tasbih ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ ń pẹ́ ara àwọn tó ní àwọn rẹ̀rí fún pé yẹn lè máa yàn àmọ́ ìtọ́ pọ̀ nínú àwọn onímọ̀ ṣẹ̀ríà wọn lẹ́rí náà lẹ̀ ẹ̀rí náà ṣe kíni ọ̀lẹ̀. ìmọ̀ràn tẹ́mi máa wá fún àwọn èèyàn ni pé dandan ní Salatul Tasbih ni àìmọye náfílà tó kúnlẹ̀ tí Ànábì ní Salatul Layli mathna mathna bọ́ bá fẹ́ yan náfílà gbogbo òru máa yan rákà méjì ó máa sálámà wọ́n wá sọ fún ọ pé Salatul Tasbih bọ́ bá lè yan lọ́jọ́ orí rẹ̀ lẹ́ẹ̀kan kọ́ ọmọ yan lẹ́ẹ̀kan lọ́dún àbí ọmọ yan lẹ́ẹ̀kan lógójì ọjọ́ gbogbo eléyìí ò nídìí rẹ̀ wọ́n mùsùlùmí ò nídìí controversy mi tó fẹ́ bí rí ọ̀nà ọlọ́wọ́ that's my point ò nídìí kíni tó wà controversial ní o ti fẹ́ rí ọ̀nà ọlọ́wọ́
àwọn àfáà kan náà ládìísì yẹn lẹ́sẹ̀ lẹ́ àwọn àfáà tó pọ̀ lóní ò ní ẹsẹ̀ lẹ́ pàátì máa ṣe yíta nẹ́bí wí tó clear tí ò sí pọ̀ tó bá ṣe mẹ́ wọ́n ṣe pọ̀ ọ̀pọ̀ òun náà lọ bá òwe táwọn àgbàlagbà máa pàjọ òun ọlọ́kọ̀ san wọ́n lẹ́sẹ̀ dáadáa òwe tí gbogbo wa gbọ́njúmọ̀ ilẹ̀ Yorùbá wọn ní ẹ̀sìn pọ̀ lẹ́sàgbà sáwí àgbàlagbà ilẹ̀ Yorùbá lọ́pọ̀ òwe wọn o òdodo ọ̀rọ̀ sí ni tó pé sáwí tó lè wí the least tó wí ní kọ́ wà controversial kí lọ́n wá ní controversy torí náà sọ̀látù tasbih ó wà controversial lọ́dọ̀ àwọn onímọ̀ Ànábì sì ti wípé mi rẹ̀ ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ sallallahu alaihi wasallam Ànábì ní dá' ma yaribuka ila ma la yaribuka pàǹtí ọ̀n dáùtù pé bóyá yóò wọlé bóyá kò ní wọlé tí lọ bí èyí tí ó dájú pé Ọlọ́run fẹ́ Ànábì lò sallallahu alaihi wasallam wallahu ta'ala a'lam. Jazakumullah. Wa iyyakum. Jazakumullahu khairan ya Sheikh. Wa iyyakum. Ìbéèrè tí mo fẹ́ béèrè ó láyé pé a ti sọ̀rọ̀ ń pẹ̀ ní last week but ó láyé pé nípa zakat pé a ní láàpẹ́ ṣàlàyé fún àǹgbà ẹ̀ pé àìdá kó jẹ́ pé èèyàn ń yọ zaka àbí èèyàn ń gba zaka kàtígórì méjì ẹ̀ náà ni náà wọ́n ní pé ẹni tó bá jẹ́ bí òṣìṣẹ́ ìjọba tó yẹ pé kò wá ní owó àbí investment àbí property tó wọ ní sọ́ọ̀bù tó lè yọ zaka lé lórí bẹ́ẹ̀ ni kò fọ́ sí kàtígórì ẹni tí ó lè gba zaka bọ̀bọ́ yóò ní àwọn contributions tó máa ń ṣe bí àjọ Isusu and Co tó máa ń ṣe bóyá wá rí nínú àwọn contributions yìí tó wọ́n ní sọ́ọ̀bù now ṣé yóò yọ zaka lórí ẹ̀ ni àbí yóò kà ṣe sọ́dáfọ̀ lórí ẹ̀? Àṣàntún Ọlọ́run sọ ilẹ̀ sọ dáadáa. Ìbéèrè yìí kọ́dọ̀ wà náà tí mo àdírẹ́sì láàárọ̀ yìí ọ̀rọ̀ zakala ń sọ ní ọwọ́ báyìí ní dárúsù ẹ̀yìn àṣùgbà ẹ̀lọ́bá fẹ́ gbọ́ títọ́ ẹ́písòdù 3 báyìí. Ẹni tí ó ń dájọ́ ìtumọ̀ ń dájọ́ ni pé ó lówó táwọn èèyàn jẹ ìtumọ̀ rẹ̀ ọ̀ ń dájọ́ ìtumọ̀ ẹ̀ ni pé ó ní kẹ́ni olówó nìkan tí ò sí ní àpò rẹ̀ àwọn èèyàn jẹ olówó ní máa jọ tó fi máa pé iye báyìí mo ní cooperative iye báyìí lájọ ẹ̀dá kí ni ìdájọ́ ìmáyọ zaka owó tí wọ́n jẹ́ èèyàn generally àjọ ní cooperative ní kọ́dà mẹ́nu bá débi gratuity tó ń retí pé bọ́ bá rìtáyà ìjọba ọ̀sán fún ọ sọmọ pé oṣooṣù wọ́n ń sẹ́ndì aláàjì sí ọ pé pẹ́ńṣọ̀n rẹ̀ di báyìí o gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ìjọba Nàìjíríà ni wọ́n ń sẹ́ndì ẹ̀ sí wọ́n pe pẹ́ńṣọ̀n ẹlòmíì di 10 million àwọn ò ní kó lé lọ́wọ́ o wọ́n pe ẹlòmíì di kọ́dà ẹlòmíì di 40 million wọ́n máa fún ní aláàjì àmọ́ndà wọn ní kó fún o òbí tó bá tó olùtáyà ojú kan náà ní ṣẹ̀rí àti gbogbo ilé ìyẹn ni pé gbogbo owó tó ní ní ìta ìjọ yọ zakari àbò níyọ pàtàkì jùlọ tó bá ti wọ nìsọ́ọ̀bù lọ́wọ́ báyìí pẹ̀lú òdiwọ̀n owó sílvà ní Nàìjíríà 1.9 million naira ẹni ọba ti níye yí ń fọ́dún kan ọ̀yọ̀yọ̀ zakao kí wá lè dájú ilé ìta ń sọ́bọ̀ owó ta ní ń ta ọ̀nà méjì ní ṣẹ̀ríà pín owó téèyàn ní ń ta sí inú kọ́ jẹ́ owó tí ó dáyàn lójú gba owó yọ jáde gẹ́gẹ́ bí owó àjọ lápẹ̀jú gẹ́gẹ́ bí owó cooperative lápẹ̀jú pé a nígbà tí níbi ẹ̀ ìyẹn kàn kọ́ lẹ́tà ni wọ́n sì kó nǹkan mi lé mi lọ́wọ́ àbówó tí ìwọ náà lọ máa lọ fi sọ́wọ́ ẹnìkan pé ìfẹ́ náà ó sì mọ̀ pé ẹni yìí ní ju owó ń lọ owó tí ẹ ò ṣe nǹkan kan lọ́dọ̀ ẹ̀ ó
ó fi 100,000 sọ́dọ̀ billionaire lọ bá béèrè nǹkan rẹ̀ ọkàn kọ chẹ́ẹ̀kì fún ọlọ́ gbà ní àwọn owó tó dájú yẹn ṣẹ̀ríà ní ó tírìtì wọn bí owó tí ń bẹ lápò rẹ̀ tó yé jàmá ó tírìtì wọn bí kíni bí owó tí ń bẹ lápò rẹ̀ àbẹ́yì tí ń bẹ ní àkáǹtì rẹ̀ owó tó ṣe pé anytime ló lè dìmáàndì fún tí ó sì gba nǹkan rẹ̀ ọmọ yọ zaka rẹ̀ bó ti yọ zaka owó tí ń bẹ ní inú ilé rẹ̀ àbí lápò rẹ̀ àbí ní bank account rẹ̀. Owó yòókù ìran kejì là ń pè ní alimalu gbẹmọ alimalu agbẹmọ òun ní ọjọ́ tẹ́lẹ̀ ìbò ń pè ní bad debt àwọn gbèsè kan ti báàdì ìtumọ̀ pọ̀ báàdì náà ni pé àmọ̀bọ́yá yóò jáde gbogbo ọ̀ràn àmọ̀bọ́yá yóò jáde ṣẹ̀rí ọ̀fara ni wá o inú tẹ́mi kà fún alimalu gbẹmọ rí Nàìjíríà òun lówó pẹ́ńsìn ọmọ Nàìjíríà àti gratuity rẹ̀ ọlọ́njẹ́ jáde ni o àwọn mímí ọlọ́dún mẹ́wàá ọlọ́dún márùn-ún ẹlòmíì rí gbà o ṣẹ̀rí ọ̀ ní ọlá tó tún máa wá yọ sàkáǹtì ìmọ̀jọ́ lọ́jọ́ lórí gbà kí wá ní ṣẹ̀rí àní o ṣe àbẹ́ni tó yáwó lọ́dọ̀ rẹ̀ náà tọ́sá lọ ara mọ́lù gbìmọ̀rí ni àbẹ́ni o ṣiṣẹ́ sí lọ́dọ̀ tó ní òṣòwò tó ń pé àgbóní òun fọ́ kò sì nígbà kan tó dá fún ọ ṣẹ̀ríà ìsìláàmù ṣe ń rọrùn pé ní àtẹ̀yìn bówó náà bá lo ọdún mẹ́wàá òní yọ zaka rẹ̀ wọ̀ àmọ́ gbogbo ọjọ́ tó o bá gbà á ọ wá yọ zaka ọdún kan péré gbogbo ọjọ́ tí o bá gbà á ọ wá yọ zaka kíni the last 1 year ọdún kan ọkàn yìí òun nìkan lọ yọ zaka rẹ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì so mo bá ti dáhùn béèrè ní owó àjọ ní tó súnmọ́ ni owó tí already anytime tẹ́yàn bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ bá ló wọn dájọ́ mọ́ bí i cooperative náà fẹ́ gbowó mẹ́ àbí owó tó tọ́jú sí ọ̀dọ̀ ẹnìkan tó lówó lọ́wọ́ gbogbo owó bẹ́ẹ̀ ọmọ yọ zaka rẹ̀ àbówó tó yáàyàn tó ṣe pé ìgbà tẹ́ ẹ dá ni ò tí ì pé èyí ṣe pé nìyẹn ò ní san fún ọ gbogbo àwọn owó bá ń ọkà fún bí owó tí ń bẹ ní ọwọ́ rẹ̀ ní wallahu a'lam. Jazakumullahu khairan. So the questioner politely asked. Àwọn obìnrin ṣe béèrè tí wọ́n náà wà bẹ́ẹ̀. Now. The person asked that he will be happy if this question can be answered in English. That because of that he'll be happy if the question can be answered in English. He said because of language barrier, anytime he attends Jumu'ah, that he does not used to understand anything from the like maybe Imam is Yoruba, is delivering the khutbah in Yoruba, and he's an Hausa man. That what can he be doing? Can he be doing tasbih, or he should just remain silent? Alhamdulillah, sallallahu ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi. Generally, when you attend a Juma Salat, it is compulsory for you to listen to the khutbah. Now, the dilemma he is facing is that even if he listens, he doesn't understand or she doesn't understand the language of delivery. The khutbah is being delivered in a language that he does not understand. Can he engage in saying adhkar? That was the question. When you come to a masjid on a Jumu'at day, you have two duties. The first one, and both duties were commanded by the Prophet sallallahu alaihi wasallam. The first one is to remain quiet. The second one is to listen to the khutbah. Now we have a principle in Sharia that tells us clearly that if you have two duties to perform, your inability to perform one of the two duties will not affect the performance of the other. That's a Sharia principle. If you have
multiple duties to perform, and you are unable to do one, that inability must not affect the performance of what you are able to perform. That's a general principle of Sharia. A clearer example that jurists will cite to illustrate this principle is when you have an obligation to perform ablution. In performing ablution, you must wash your face, you must wash your hands, you must wash your leg, and so on and so forth. If for whatever reason you won't be able to wash any part of your body, would that be enough for you to say, I will go and do tayammum? The answer is no. Your inability to perform some of the duties must not affect the performance of the others. Now, applying that to the question, listening and keeping quiet. You are unable to, you are able, your inability to understand the khutbah should not affect your ability to remain silent and quiet. So my answer to that one is that remain silent, remain quiet as you are ordered by the Prophet ﷺ, even though you cannot understand what is being said. That's a part. And for you abiding by the directive of the Prophet ﷺ of being silent, of being quiet while in a mosque for Jum'ah, you shall be rewarded by Almighty Allah, inshallah ta'ala. Jazakumullah khair. Wa iyyakum. Now, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. alaikum assalam. Mo fẹ́ bèèrè nípa crypto trading àti forex trading. Naam. I want to ask about crypto trading. Ní tí sinú tó yìí, láìsẹ̀ máa sọ̀rọ̀ crypto. Mo ti ṣe lecture tó tó bí wákàtí 4 lórí ọ̀rọ̀ crypto ní Yorùbá àti ní English. Tó ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ilẹ̀ YouTube àbí Usman. Ọ wà ń bẹ̀ẹ̀tọ̀. Ìbéèrè tí ó gùn lẹ́yìn ìsinú ti fẹ́ tó náà. 6:30 gan la last stop eléyìí ká fi lè máa move síbi láti sínú. Bóyá ká gba question kan sí. Náà. Ahsanallahu ilaykum. Jazakumullah khair. The question is, how can someone get rid of jealousy? Náà. How can someone get rid of jealousy? Okay. Sẹ́yìn náà ẹni náà gbọ́ Yorùbá ni, àbọ̀ gbọ́ Yorùbá. That we call To get rid of jealousy, al-hasad, kẹta ní jẹ́ bẹ́ẹ̀. Àkọ́kọ́ ẹja sọ Yorùbá kọ́ bá kárí. Tí ọba wá gbọ́ kó já mọ̀. Àrùn ní kẹta ọmọ nù ẹni tó mọ́ bẹ̀rù. Àfáà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah. Ọlọ́wọ́n ọmọ Ànábì Ádámà tí ò ní kẹta la. Sẹ̀mọ̀tí ń jẹ́ kẹta, ọba jẹ́ mi. Ìdí ń jẹ́ kẹta nù. Ọ̀rẹ́ nìkan ń pàṣì dáadọ́gá, ó sì jẹ́ mi ní pàṣì. Ibi kẹta ti bẹ̀rẹ̀ nù. Àmọ́ kẹta tí ọba tí débi pé kọ́jẹ̀ fèlì, àbí kí wọ́n jẹ́ lé gan gbogbo orí òun pé òun náà kọ́jẹ̀ dáràn kí wọ́n lé kó lè èyí òun yọ̀ dá. Mọ́rù àbúrú sí ẹni tó dáa fún. Àmọ́ tó bá mọ lórí pé wọ́n náà fẹ́ ó sì jẹ́ mi ní ń jù lọ báyìí. Ibn Taymiyyah lọ wọ́n inú ẹni tí ò nílá. Àmọ́ kí ni yàtọ̀ àwọn ẹni rẹ̀ àtàwọn ẹni èṣù? Ibn Taymiyyah ní al-karimu yukhfi wal-la'imu yubdi. Al-karimu yukhfi wal-la'imu yubdi. Gbogbo ẹni tó bá jẹ́ kàrímù tó jálá pàlẹ́ èèyàn yóò wá máa pamọ́, kò ní jọ hàn níbi ọ̀rọ̀ rẹ̀, wọn ní máa gbúrò ìtanú rẹ̀. Kí ló ní ìfihàn wọn ò ní máa rí nínú ìwà rẹ̀. Gbogbo ẹni Ọlọ́run bá ní kó lè pa kẹta ẹ̀mí rẹ̀ mọ́ra kákìkú orí rẹ̀.
àmọ́ kò strange kí ọ máa wùyàn pé ń tí dáadáa tí ń ṣe nìkan ó ṣe kóhun ní lọ́sẹ̀lẹ̀ sí àmọ́ ànábì wọ́ọ̀nù rẹ̀ pé sórí ibi tó ti burú tí ó ti dẹ̀sẹ̀ fún ọ òun ní kọ́ máa wá ro àbúrú pé oore tiẹ̀ náà kọ́ tiẹ̀ bàjẹ́ kẹ́ bí dédé bí wọ́n bá ti rí yíò ní ọ̀dá ẹ̀sẹ̀ lè yíò bó lè yóò ṣe wá overcome rẹ̀ àtàwọn àrùn míì àwọn àrùn yìí alhassad kẹta alghadab ìbínú àbíjú al'inad agídí gbogbo àrùn ni òun làwọn àfá ń pè ní amradu alqulub amradu àwọn àrùn tí ń ṣe ọkàn tó yẹ pé kò sí medical hospital kò sí medical doctor tó lè treat rẹ̀ àrùn sí ni kí ló máa wá fi wòrà rẹ̀ sán ní wàá ṣàlàyé bẹ́ẹ̀ fún ọ nísìnyí àkọ́kọ́ principle tá náà lè kọ́ gbogbo wa ni ọba apply rẹ̀ inshallah bí ó ti ẹ̀kú lára rẹ̀ díẹ̀ ní òkú Ànábì sallallahu alaihi wasallam ní at every point in time máa gbéra rẹ̀ sórí scale torí ẹni ẹbọ́ rẹ̀ nìkan títí ẹ dájú ọlọ́ ló fi ń ronú àìdá sí ló fi ń ṣe kéta rẹ̀ wá wó sàlẹ̀ kó àwọn tí wọ́n náà dájú lọ ọ̀n bínú ní first class wọ́n gba 2-2 ẹnìkan ní let my people go páàsì òun náà sì gbáyé ẹnìkan ló ní third class bọ́ bá ti rántí yíhun yọ ma kọ́ bọ̀dá alhamdulillah èmi náà tún sàn Ànábì ló wíwẹ́ o Ànábì sallallahu alaihi wasallam ẹni ní ẹ má máa wo kè ẹ máa wẹ ni ó níjù yín lọ ẹ máa wo kíní ẹ máa wẹ ni tí ó tó yín apply rẹ̀ ń gbèsè ayé rẹ̀ ọ̀gbà nù. That's principle number 1. Principle number 2, al-imanu bil qadar, al-imanu bil qadari khayrihi wa sharrihi. Remind ara rẹ̀ from time to time bí wọ́n pè ní nìkan ní kádàrá kí wọ́n tó bí Ọlọ́run ti kọ́ ó sì ti parí kò sì lè yí padà kádàrá tiẹ̀ ò lè yí bọ́ ọbanújẹ́ dọ̀la bó o sì ronú aburú sẹ́nìkan dọ̀túnla kádàrá tiẹ̀ náà ò lè ṣe kíni kò lè yí kí wá láǹfààní tí wọ́n ṣe ní pọ̀ gba kádàrá gbọ́ rahatun nafs ìbàlẹ̀ àyà ìbàlẹ̀ ọkàn yọ wà bá ọ nínú téèyàn máa fi sóògùn béèyàn bá jọ ń kẹta nù ọgbà pẹ̀tọ́ bọ́lọ̀ ti kọ́ tiẹ̀ bọ́lọ̀ ti kọ́ tẹ̀mẹ̀ nù wọ́n náà máa bẹ̀ lọ́run òkú ma bóyá tí ẹ náà ọ̀sẹ́ bí orí kádàrá bóyá tí ẹ náà padà tó dájú tí ẹ lọ pẹ̀lú máa rí aṣọ ara rẹ bẹ́ẹ̀ bí wọ́n bá yẹ pé bẹ́ẹ̀ náà àkọọ́lẹ̀ tèmi náà lẹ́mi náà lówó bí tí ẹ náà ní náà ní kò ní ibi kí tí ọ bàjẹ́ kí tí ó tó dá o ọ wà tún ọ̀fọ̀ làákà rẹ kó ní àwọn òwe ebú kan tí òǹkàlùkù wá dàgbà balẹ̀ Yorùbá kódà wọ́n máa gbé bí tẹnìkan bàjẹ́ ẹ̀kọ́ lè dá ìwọ́n máa sọ fún rẹ pé agbára Ọlọ́run ká kí ti gbogbo ìwọ́n dá níbi kí tẹnìkan bàjẹ́ ìtì ò tó dá ó di píríncípù mélòó ní gbogbo yìí mẹ́ta ìyẹn fún ilọ́ ọ̀nà sí nítorí àsìkò tadakkuru al-akhirah tadakkuru al-akhirah máa rántí ọjọ́ accountability ọlọ́jọ́ àkíyàmá ọ̀pẹ́ gbogbo àyí tí ọ sọ àtẹ̀tí èèyàn gbọ́ àtẹ̀tí èèyàn gbọ́ wọ́n kọ́ kalẹ̀ o gbogbo tí ọba fi ń sọ̀rọ̀ èèyàn láì dá lẹ́yìn rẹ̀ tó pé ti tèé ta ló mọ́ sọ ma yalfizu min qawlin illa ladayhi raqibun àti mọ́bẹ́lọ́n subhanahu wa ta'ala ọlọ́mọ́sà ka ilé àtẹ̀yìn fún àwọn tí mo jẹ́ ní àpè ní al-Karim tá a lè máa pa bọ́ba ti bẹ́ẹ̀ rú yẹ́lọ́kàn wa a máa pa mọ́ra àníjọ́ jáde lọ́rọ̀ àníjọ́ jáde ní ìwà wa ọlọ́kọ́ mọ́sá sílẹ̀